ojoojúmọ́ pẹ̀lú Olusegun Ladegbuwa. Episteli ekine ti Pọ́ọ̀lù aposteli ti ọ̀wọ́n ará Thessalonica orí kejì. Túdà náírà wa ṣe ń dúpẹ́ ọwọ́ Ọlọ́run Olódùmarè pẹ̀lú ní àìsinmi. Bọ́ náà dẹ́rẹ́ ẹ̀bádẹ́gbà ọ̀rọ̀ rẹ̀mẹ̀gbọ́ nọ́dọ̀ ẹni. A ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ẹ̀mẹ́gbà bẹ́ǹkan fọ ọ̀rọ̀ nìyànrọ̀ǹgà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bó ń ti jẹni tó tọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè ìyẹn rè ń ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀mẹ́rẹ̀ gbàgbọ́ pẹ̀lú. Túdà fọ ara ẹ̀mẹ́dì aláfarawé àwọn ojú Ọlọ́run Olódùmarè bẹ́ẹ̀ ní Jùdíà nínú Kristi Jésù. Túdà fọ ẹ̀mẹ́ pẹ̀lú júyà ọkọ ọrùn náà nọwọ́ àwọn ará ìlú rẹ gẹ́gẹ́ báwọn náà pẹ̀lú ìjúyà nọwọ́ wọn jù ní àwọn ẹni rẹ̀ pọ̀ Jésù Olódùmarè àtọwọn wòlíì wọn taari ẹni sóde wọn kọ́ náà ti ṣerun rẹ̀ bójúmú lójú Ọlọ́run Olódùmarè wọn ródò lòdì dédé ònìyàn wọn sì dùwọ́ rẹ ní láti sọ̀rọ̀ yọ wọn kèfèrí wọn má bàa rúgbàlà kí ẹ̀ṣẹ̀ run wọn ó lé dì kíkún nígbà gbogbo àmọ̀ṣà ubìnrin òyìn dé bá wọn títí dé òpin ṣùgbọ́n ara àbára àgbákò lọ́dọ̀ọ̀run ẹ fún sáà kan ní ara èèṣì lọ́kàn pẹ̀lú tara ọ̀pọ̀lọpọ̀ táwa ń ṣe àníyàn táàdẹ́m dá fún tòló gidigidi tí a ti rí ojú rẹ láìpẹ́ nítorí ọvọ àwàfẹ́ láti tọ̀ mẹ́wàá àìmí Pọ́ọ̀lù nẹ́kìnẹ́ àti nẹ́kejì ṣùgbọ́n Sátánì oṣù dènà rẹ ni nítorí kiri ìrè tí ẹni tàbí ayọ̀ ẹni kábò adé òṣògo ẹni ẹsẹ̀ mẹ́rin ńlá níwájú Jésù Olódùmarè ní padà bọ̀ rẹ nítorí ọvọ ẹ̀mẹ́rí ògo àti ayọ̀ ẹni. Bíbélì dùn ká èdè Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládégbuwà.